gẹ́gẹ́ bí nǹkan tẹ́ béèrè mo fàsìkò yìí gbàdúrà fún gbogbo ojú tó ń wù kí Ọlọ́run kó dìde kó pọ́n yín lé. Ọmọ January wọ́n jẹ́ ènìyàn tó jẹ́ pé ó ní láti mọ Ọlọ́run, wọ́n dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ pé ó máa ń gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ọmọ January wọ́n máa ń fẹ́ràn nǹkan rere, ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ fi agbára Ọlọ́run pẹ̀lú nǹkan yẹn kan bá lè ṣe àṣeyọrí. Wọ́n máa ń fẹ́ràn nǹkan rere, wọ́n máa ń fẹ́ràn nǹkan dáhùn rí sílẹ̀, ṣùgbọ́n tí wọn ò bá fi agbára Ọlọ́run sí, many of them àti ṣe àṣeyọrí ó máa ń slow, àbí kó má tiẹ̀ fẹ́ wáyé, kó jẹ́ pé wọ́n á níbẹ̀rẹ̀ tí wọn ò ní òpin ẹ̀. Ṣùgbọ́n èyí tó bá gbẹ́kẹ̀lé Ọlọ́run nínú wọn á bẹ̀rẹ̀ nǹkan yẹn á dẹ̀ parí ẹ̀. Ọmọ January nípa ìgbéyàwó wọ́n máa ń tètè láti gbéyàwó àbí láti fọ́kọ, ṣùgbọ́n ó gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé Ọlọ́run kó bá lè pẹ́ nínú ìgbéyàwó yìí. Ọmọ January nípa àwọ̀ àbí kọ́lọ̀, ọmọ January ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó máa fẹ́ olùfẹ́ràn nǹkan funfun. Ọmọ January ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó fẹ́ràn nǹkan yellow àti blue. Àwọ̀ mẹ́ta yẹn wà nínú àwọ̀ wọn gidi. Ọmọ January wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé máa fẹ́ràn ohun ẹ̀ṣọ́ bíi gold, bíi diamond, bíi silver, bíi copper. Wọ́n máa ń fẹ́ràn ohun ẹ̀ṣọ́, wọ́n dẹ̀ máa ń ṣe oge. Ọmọ January wọ́n dàbí ẹni tó jáde láti inú ògo, nígbà tó pé flower, ṣe mọ̀ pé flower tó bá ṣe jáde ó máa ń fresh, ṣùgbọ́n téèyàn bá tètè lo flower nígbà tó bá jẹ́ tó fresh yẹn, ṣe mọ̀ pé flower náà máa tún weak padà. Bẹ́ẹ̀ ó fẹ́ dàbí ọ̀rọ̀ ọmọ January. That is why ọmọ January bá start nǹkan tó start yẹn kó yà tètè fọlọ́run tì nídìí kí nǹkan tó start yẹn kó bá lè ṣe àṣeyọrí ẹ̀, láì ṣe pé ó fi Ọlọ́run tì nídìí kó lè ṣe àṣeyọrí ẹ̀. Ó possible kọmọ January kó jẹ́ pé start ẹ̀ la máa rí. Òun ló máa ń mú ọmọ January tó yẹ pé á dá ilé sílẹ̀, á tún fìyẹn sílẹ̀ nígbà míì, á tún dá ilé sílẹ̀, á tún fìyẹn sílẹ̀. Most of ẹlòmíì á fọkọ ilé ń bù báyá tí ò bá fi Ọlọ́run tì kó dẹ̀ ní sùúrù. Ọmọ January gbọ́dọ̀ máa ní sùúrù lórí ohun gbogbo ní tó bá ń ṣe, nítorí wọ́n máa ń ní bẹ̀rẹ̀, ṣùgbọ́n sùúrù yẹn ló máa jẹ́ kó ní òpin lórí ohun gbogbo tó bá ń ṣe. So ọmọ January wọ́n máa ń jẹ́ olórí. Ọmọ January wọ́n dẹ̀ tún jẹ́ ọmọ omi apá kan. Ọmọ January wọ́n jẹ́ omi apá kan. Most of wọn máa tún jẹ́ ọmọ ìjì apá kan. So ọmọ January ó gbọ́dọ̀ mọ Ọlọ́run fún àṣeyọrí wọn. Báyìí máa lè sọ nípa ọmọ January. Ṣé ọmọ January lè fẹ́ ọmọ January? Ọmọ January lè fẹ́ ọmọ January. Okay. Irú ọkùnrin wo náà gbọ́dọ̀ fẹ́? Ọkùnrin ò gbọ́dọ̀ máa tẹ̀ shit ọmọ January. Okay. But most of them wọ́n dẹ̀ ní tí ó bá ná Ọlọ́run wọn kì í jókòó lé ọkùnrin. But ọkùnrin fúnra rẹ̀ kò gbọ́dọ̀ máa shit wọn. Tọkùnrin bá ń tọ́jú ẹ̀, tó bá ná ọmọ January lọ́wọ́, tó bá ń tọ́jú ẹ̀ tó ń dùn nínú, ń ṣe náà dàbí ọmọ July. Tó bá ń tọ́jú wọn lọ́wọ́, tẹ́ bá jọ ń ṣe nǹkan, gbogbo nǹkan tẹ́ bá jọ ń ṣe ó máa dára ni. So irú iṣẹ́ wo náà gbọ́dọ̀ máa ṣe? Ọmọ January ó máa jẹ́ olùṣòwò, wọ́n dẹ̀ tún máa ń papà jẹ́ ẹni gíga níbi iṣẹ́, ṣùgbọ́n wọ́n máa ń rí àtakò níbi tó bá ti fẹ́ jẹ́ níbi gíga yẹn. Tó bá mọ Ọlọ́run ló máa ń borí. Wọ́n máa ń jó níṣòwò púpọ̀ tó yẹ pé a máa ṣòwò ilé, a máa ṣòwò ilé, a máa ṣòwò ilé. Kò sí nǹkan oníṣòwò tí wọ́n lè dáwọ́lé, ṣùgbọ́n àti jẹ́ kí nǹkan yẹn kó last lọ́wọ́ wọn
kó jẹ́ pé òṣòwò tó ń ṣe yẹn tó bẹ̀rẹ̀ ìmí lè máa gbọ́njẹ tàbí ṣe restaurant, ṣùgbọ́n restaurant tó ṣí yẹn kó tiẹ̀ ní pé restaurant yẹn kó pẹ́ lọ́wọ́ ẹ̀, ìmí lè máa ta fruit, ìmí lè máa ta aṣọ, ṣùgbọ́n aṣọ tó ń tà yẹn kó má di pé ó máa ti igbá ẹ̀ mọ́, ó máa tì létà ni. So ṣùgbọ́n tó bá gbẹ́kẹ̀lé Ọlọ́run a máa yọ bí ọjọ́ náà ni, wọ́n máa ń ní ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n àti ní òpin òun nìkan ni. Ṣùgbọ́n tó bá gbẹ́kẹ̀lé Ọlọ́run àti ìbẹ̀rẹ̀ àtòpin ọwọ́ wọn ló máa ń wà, nítorí pọ́n jẹ́ ẹni tó gbọ́dọ̀ sin Ọlọ́run, irú wọn gbọ́dọ̀ máa sin Ọlọ́run. Tó bá sin Ọlọ́run dédé kò kì í rí ìjákulẹ̀. Bọ́ọ̀mù January ṣe jẹ́ ni. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn gbọ́ yẹn ọmọ January mo ti nínú ọ̀rọ̀ tí wòlíì sọ ká tó máa lọ ẹ bá a sọ fún ọba yín ẹ nípa ètò tẹ́ gbé kalẹ̀ fáwọn opó. Bẹ́ẹ̀ ni ẹ ṣe sà ní a ti ń ṣe tipẹ́, ṣùgbọ́n tọdún yìí a mú ní kókó. Ẹ jọ̀ọ́ a fẹ́ ìrànlọ́wọ́ lórí mẹ́rẹ̀ẹ̀rin gbogbo bíkíbi. A fẹ́ ìrànlọ́wọ́ lórí pé àwọn ètò tá gbé kalẹ̀ sínú ìjọ yìí láti máa fi ran àwọn opó àtàwọn ọmọ aláìní lọ́wọ́ lẹ́ẹ̀kan lóṣù. Ẹ̀yin tẹ́ ti mọ̀ tá à ń ṣe, irú yín náà ló ràn wá lọ́wọ́ fún Christian Carnival yẹn. Mo dúpẹ́ lọ́wọ́ yín o fún ìtẹ̀síwájú àti ìrànlọ́wọ́ yín lórí ìjọ yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan. Lórúkọ Jésù ẹ ní ṣàṣetì láyé, ẹ ní jákulẹ̀. Afẹ́kẹ́ túbọ̀ á ràn wá lọ́wọ́ lásìkò yìí dépò pé a lè tọ́jú gbogbo àwọn ènìyàn ní December láti Christmas to New Year la fi tọ́jú gbogbo àwọn ènìyàn tó fi jẹun tó fi mu fún gbogbo ọdọọdún. La ń ṣe bẹ́ẹ̀ tó yẹ pé kò ní sí ẹnikẹ́ni tó máa banújẹ́ lópin ọdún. Ìwọ náà wọ ẹni tó ń tọ́jú èèyàn lópin ọdún, tó fún wọn jíjẹ, tó fún wọn mímu. Ọlọ́run gan fẹ́rú ẹ̀ tí ò fẹ́ kéèyàn banújẹ́. Ẹ rí dípò kí wọ́n ṣìṣe, ẹ̀yin náà ẹ̀ ní ṣìṣe ẹ̀dẹ̀ ní banújẹ́. Ẹ jọ̀ọ́ a fẹ́ kẹ́ ràn wá lọ́wọ́ gidi gan. Ìwọ tó o bá tí ì join àwọn èèyàn wọ̀nyí darapọ̀ mọ́ wọn. Àwọn feed my people ni wọ́n. Ẹ rí àwọn feed my people ni wọ́n. Join wọn kí wọn náà kó wá pè mí ká ní fóònù nọ́mbà yín lọ́wọ́, torí àwa náà ní ètò tá gbé kalẹ̀ lẹ́ẹ̀kan lóṣù. Lọ́jọ́ mẹ́ta la fi ń gbààwẹ̀ fún yín pẹ̀lú àwọn alóore tá fi ń gbàdúrà fún yín. A fẹ́ kẹ́ ṣe lásán, ẹ̀dẹ̀ ní ṣe lásán lórúkọ Jésù. And then ìwé àlá ó máa jáde lọ́dún yìí. Ìwé àlá wa ètò ẹ pé fún àwọn ọmọ ológo, ìwé yẹn fún máa kọ́ ẹ lálà tó láwàá ṣí. Solution ó tún ti wà ń bẹ̀ láì rí pásítọ̀ kankan. Solution ó ti wà nínú ìwé yẹn. Wọ́n máa ta ìwé yẹn Nàìjíríà, wọ́n máa ta ní London, wọ́n máa ta l'Amẹ́ríkà. Tàbá rí ìwọ tó fẹ́ bá wa máa ta ìwé yẹn tó yẹ pé àwọn èèyàn máa náǹfààní láti wá gba ìwé yẹn lọ́wọ́ ẹ̀, ẹ lè pè mí sórí aago so that ní country tí ẹ bá wà a máa send ìwé yẹn sí, so that àwọn àǹfààní kan náà máa wà fẹ́yìn náà tẹ́ ń ta ìwé yẹn, so that Olúwa wà pẹ̀lú yín. Nítorí pé àwọn èèyàn gbọ́dọ̀ ní irú ìwé yẹn lọ́wọ́ fún gbogbo àwọn ọmọ ológun. Solution nípa àdúrà ó ti wà nínú ìwé náà. Lórúkọ Jésù yóò dára fún wa. Ẹ lè pe nọ́mbà mi tẹ́ bá fẹ́ ràn wá lọ́wọ́, àbí kí n sọ nọ́mbà báǹkì tá fẹ́ kẹ́ ràn wá lọ́wọ́ sí, kí n sọ fún yín. Tó bá dẹ̀ pé ẹ dẹ̀ fẹ́ pè mí náà, ẹ lè pè mí lórí nọ́mbà First Bank. Òun ni nọ́mbà tí à ń lò 311 621 6778. Àwọn nọ́mbà ayọ̀ yẹn nìyẹn. Lórúkọ Jésù yóò dára fún wa. Ẹ pé àkáǹtì nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí. 311 621 6778. First Bank Michael Lawal òun lè máa rán bẹ́ẹ̀. And then pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, nọ́mbà yìí ẹ lè pè mí bóyá ẹ fẹ́ pè mí láti bá mi sọ̀rọ̀, àbí kí n gbàdúrà ọdún fún yín, tàbí tó yẹ pé ẹ fẹ́ lo miracle destiny candle yìí tí èèyàn máa fi bá ẹlẹ́dẹ̀ẹ́ sọ̀rọ̀ nínú ọdún yìí fún ohun rere tó bá fẹ́ gbé ṣe láyé, kó nítọ̀ ohun tó lè fi ṣe. Ọlọ́run ló gbélé ìkalẹ̀ fún gbogbo yín. Àǹfààní ńlá ni, ẹ̀bùn ńlá ni, kó má bàa gbàdúrà lásán. Now kò sí pé ọmọ mi ò rí ọkọ, tó bá fẹ́ kọ́ ọmọ ẹ fẹ́ ọkọ nínú ọdún yìí, dán miracle candle yìí wò, rà á kó mú fọ́mọ ẹ kó fi gbàdúrà, kó ṣáà ti dúró sínú ilé lọ́jọ́ tí ó bá ti tàn, kó má jáde, kó bá jọ́ kejì kó wá jáde. Láìpẹ́ ó máa rọ́kọ tiẹ̀. Bó jẹ́ ìyàwó ló ń fẹ́, dán wò, gbàgbé ọjọ́ orí ẹ̀, láìpẹ́ ó máa rí tiẹ̀. Bó jẹ́ pé o fẹ́ ra mọ́tò láyé nínú ọdún yìí, bó jẹ́ pé o fẹ́ kíṣẹ́ ẹ kó di owó fún ẹ, o ṣí store o fẹ́ kó ní lọ síwájú, dán wò. Destiny candle kò sí ìlú tá ti ń sẹ̀ǹdẹ̀ sí,
kò dẹ̀ sí ìlú tá lè send ẹ̀ sí lágbàáyé dán yóò sì dára fún ẹ. January nìkan òun lèèyàn lè lo destiny candle yìí, o ò lè lò ó lẹ́yìn January, kó yá gbọ́ dáadáa, o ò lè lò ó lẹ́yìn January nìkan la lè send ẹ̀ sí ẹ, yóò dára fún wa. 070 360 38757 lẹ́ẹ̀kan sí 070 360 38757. Gbọ́ nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 070 360 38757. Wọ́n á kọ nọ́mbà yẹn sórí kínní, bẹ́ẹ̀ náà ló tún máa gbọ́ WhatsApp nọ́mbà náà pẹ̀lú. Lórúkọ Jésù yóò dára fún wa. Ìfẹ́ ni. Ìfẹ́ ni àtúndọ̀ náà tún padà bọ́ lọ́jọ́ mi ó dàbọ̀.